Africa Content TV. Ìjọba Nàìjíríà ẹ jẹ́ kó rí yóò pé, ẹ jẹ́ kó rí yóò pé, àwọn àgbàlagbà wà nílẹ̀. Àbí táàní bàbá wa kàdé jẹgbẹ́ nù bàbá ńlá bàbá yìí. Ìbí ọmọ. Ojú ọ̀nà tí èsì tó bọ́. Bí ọmọ. Ọlọ́run náà mọ iye ọdún tí aláàjì wa Sẹ́nẹ́tọ̀ Ládọjà tí wọ́n ti wà lẹ́nu pé wọ́n ń bẹ lórí ọ̀rọ̀ pé wọ́n fẹsẹ̀ bọ̀ wọ́n lọ́jà yóò tí wọ́n ti wọnú pé à ń ṣèjọba. Bí wọ́n bá máa gbé ní sísẹ̀ntẹ̀lé ọ̀rọ̀ wọn ò lè rí báyìí. Gbogbo olóṣèlú tí ń ṣèlú kọ́lọ́ àlejò tó kó papọ̀ báyìí. Àlejò tó kó papọ̀. Torí wọ́n mọ̀ pé tí mo bá rí wọn tán tí mo bá ti lè rí wọn ní ìdókòwò kan. Àdúrà gbà. Ibi Kùránì gbé lágbára. Ayé ibi Kùránì gbé nílé gan-an. Ayé àná náà sọ. Ẹnì kó bá bí sọ̀kalẹ̀, ẹnì kó bá bí sọ̀kalẹ̀. Wọ́n pàdé wọn. Ẹ jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wá àwọn tá à ń bá ń ṣèlú tá à ń tẹ̀lé àwọn olóṣèlú. Ẹ máa fi hàn wọ́n ọ̀nà tí ẹ ń ṣe é lọ ní ẹ bá mi ṣe tán. Ẹ bá ṣe tán ẹ ní ẹ wá ní léèdì òní ìtẹ́nu ṣe fún ọ. Ṣùgbọ́n àti owó ẹ̀ lájàmbá kù sí ilé ayé wa sájàmbá kù ni. Kọ́lọ́ máa bá fún ọ lọ́wọ́. Àbẹ̀ Ọlọ́run ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́. Ẹ wá máa ṣàdúrà fún Nàìjíríà. Dáadáa Nàìjíríà ò ní bàjẹ́. Torí ńlá fi dókọ̀ nínú òkèèrè. Wàláhì ńlá fi dókọ̀. Ṣùgbọ́n mo ní a máa ń débò mí tí wọ́n sọ pé Nàìjíríà. Nàìjíríà. You see you are from Nigeria. Ẹ̀kọ́ ọmọ wa bọ̀ ọ̀pẹ kí ni ó jáde lẹ́yìn Nàìjíríà ti pè é. Wọ́n mọ̀ dáńsà wá sọ́kùn. Ẹ̀jẹ̀ àtúnra wa ṣe nílé. Láti ìtúnra wa ṣe lájò. Ọlọ́run tó wọlé àlẹ́ni wa Muhammad. Orílẹ̀-èdè yìí ọlọ́run yìí yóò dàrú. Àwọn olóṣèlú wa abẹ̀wọ́n tí wọ́n ṣe jẹ́jẹ́ o. Ẹ má dé wá síra wa o. Ẹ má dé ọmọ Nàìjíríà síra wọn. Ọmọ ìyá kan ni wá o. Ọmọ ìyá kan náà jọ ni wá. Ẹ má dé wá síra wa, ẹ má sọ wá lọ́ta ara wa. Ẹ̀yin lẹ́ni sọ wá lọ́ta ara wa. Ẹ̀yin mẹ̀kúnnù náà ọbẹ̀ yìí ọlọ́mọdé akúnṣòwò àgbọ̀. Ẹ sàmìlì ọlọ́mọdé akúnṣòwò àgbọ̀. Torí ká kúnṣòwò àgbọ̀ ni ká máa wọ àwọn olóṣèlú wa wọ́n máa lò wá. Wọ́n máa lò wá ìlówó fún yín. Gbogbo orin tọ́lọ̀ ń ṣe fún olóṣèlú orin tẹlifíṣàn yìí. Gbogbo olóṣèlú pátá orin tọ́lọ̀ ń ṣe fún orin tẹlifíṣàn yìí. Orin tẹlifíṣàn yìí. Wọ́n bá ń wo tẹlifíṣàn lọ gbà mí báyìí tó rí prógrámù tó dáa. Ọmọ wo pé nfa àti orí kan wò dáadáa lórí tẹlifíṣàn lórí. Nígbà tó ń gbádùn rẹ̀ lọ́wọ́ ni ó sì lọ fa wọn. Kò sì ní padà mọ́. Àwọn tá a fẹ́ gbọ́ lọ. Wọ́n ní àlọ́ bí owó, wọ́n ní bọ́ọ̀lù yẹn fẹ́ máa.